náà bí yàtọ̀ sọ̀rọ̀ owó ẹni. Owó ẹ o, àmọ́ tí mo iye ọ̀tọ̀. Sáwò. Gbọ́ tọ́ létí òyìn. Ẹ̀dì míìtì. Ẹ bá rí ní ọ̀dọ̀ àlàáfíà ní tẹ́wà ní tẹ́sùgbọ́n níta ẹ̀dì. Àwọn láti kú tọ́nu. Ó gbé kọ̀ǹténà lọ́pẹ́. Ó gbé lẹ́ni. Ó dá ẹ̀dì. Ó jẹ́ gbogbo nǹkan ló já àtòyóyó. Ṣé wọ́n wá ń fún wa lọ́fẹ̀ẹ́ ni? Yàtọ̀ o, ọkùnrin lọ́pẹ́ o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé tó bá pẹ́ wọ́n bá gbọ̀ price. Ó dà níbi 100,000. Àwọn tàbí wọn níbi 40,000. Ọjọ́. Ṣé kèsì ìsọjọ́ olè? Ọjọ́ lè kọ́. Mo pè ní kí n tètè wá sọ fún yín pé kẹ́yìn náà lè àní tẹ̀. Ṣé o pọ̀ ń bẹ̀ tí ń ra ni? Èló lọ bí ilẹ̀ bí ẹni báyìí ni ó pọ̀ bí. Ọ̀sẹ̀ lè dà. Ọ̀sẹ̀ lè dà. Torí èmi gangan mo fẹ́ ra oúnjẹ sílé gan. Ẹ̀tọ́. Ń bọ̀, mo tún fẹ́ gbé kẹ́gì epo náà bọ́lé epo náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àdòyóyó. Ń bọ̀ jẹ́ gbà kí sìn wọlé. Ẹ má pẹ́ o. Jẹ́ gbọ́dọ̀. Iná ẹ̀mí mọ̀ tán. Ẹgbẹ́ alájà tí mo ń ta ẹ̀wà ọlẹ́gbẹ̀rẹ̀ náà páàkì sí. Ẹ̀dì ni wọ́n báyìí kán pọ̀. Ọ̀pọ̀ bí ilẹ̀ bí ẹni bí. Ẹnu ọ̀dọ́. Ìyá wa ẹ̀ má ní akéde. Ẹ má tọ́ pé mi kò tọ́ òyìn o. Ọ̀sẹ̀ bó ní gbogbo èèyàn ló wà ń bẹ̀ tí ń ra nǹkan. Ó wà nípò ìdí ẹ mọ́tò bẹ́ẹ̀. Ẹ tètè lọ. Ìyá wa ẹ gba bíi báàgì mẹ́ta. Òyòyò báàgì kan. Mo fẹ́ ra oúnjẹ sílé ni. Mo gbà tètè pé bóyá mo fẹ́ sí ṣọ́ọ̀bù. Mo fẹ́. Mo ní wàhálà tẹ má ti ń lọ. Tọ́nà má dàrú mọ́ yín lójú. Ẹ pè mí. Ọ̀nà lè dàrú mọ́ mi lójú bíbí ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi. Ẹ̀yin ẹ pè mí. Lọ ibi tá a ti ń rẹwà tí Ìrẹ̀wà ẹ kùn yín láti máa yín pé gbogbo ẹ̀. Màá pọ̀ kadà ní ìlú. Ẹ má pẹ́ o. Ìyá wa ẹ má pẹ́. Ẹ má pẹ́ o. Àbíbá àlàáfíà jìnnà sí. Àbíbá ó sì dàgbàlagbà mi láàmú báwọn. Tí bó sọ fún mi pé wọ́n já tírélà alẹ́ yìí pé gbogbo ọjà tí mo lè rà tí ó bọ́pọ̀ dé tí ò ní wọ́n bí irú eléyìí tá à ń rà tí gbogbo ẹ̀ tí wọ́n sì gé kóńgò gé gbogbo ẹ̀ wípé ń bẹ níbi ẹ̀gbẹ́ alájà tí mo ti máa ń rẹwà àràgbàdo ra ráìsì ra gbogbo ẹ̀. Ṣebí ń tọ́ sọ fún mi nu. Ìyá àpá nígbà tẹ wá débẹ̀ ìgbé tírélà tó ni wọ́n já bẹ́ẹ̀ yìí pé gbogbo nǹkan ní ojú dọ́sì náà ń tà tí mo tún gbé kẹ́ẹ̀gì epo dání pé kí n repo náà o yí pé epo gan ó ti kú ó ti dolóbarí gbogbo ẹ̀ ti dolóbarí pé kí n ránjẹ sílé kódà àwọn ọ̀ràn tí ATM transfer mo fẹ́ ṣe. nígbà tẹ débẹ̀ ẹ̀rọ apá nǹkan. tí mo pè ọ́ tó gba aago pé bóyá àwọn tiẹ̀ mọ́ bí. ìyá wa ẹ pè mí lóòótọ́ o ẹ̀mí ẹ̀yìn mi kọ́ yìí. Àbíbá. màmá yìí. ìyá wa ẹ dákun mo ní ìbéèrè méjì kan ni mo fẹ́ bi yàn jẹ́ kí n béèrè ẹ̀yìn mi yàn bí mi fẹ́. jẹ́ kí n béèrè àní òbí mi. ìyá wa lọ́dọ̀ ìyá àná mẹ́mẹ́ ní mo pọ̀. sọ wàá gọ̀ Àbíbá láàrin èmi àti ẹ sọ ọgọ̀ sọ ọ̀fẹ́nu họra bọ́ọ̀bá àgọ́ ó gbé mi jáde láti inú ilé ọ́ ní kí n mọ̀ lọ sí ojú títì pé wọ́n páàkì tírélà yìí pé màá rí nǹkan ọ̀pọ̀ rà. mo kọ̀ àbí mo kọ̀ mẹ́fẹ́ wá rí i pé nínú akàn mi wọ́n fi díẹ̀ ọ̀yìn ń tẹ̀. Àbíbá bí ọba wa bí ọ̀dà kọ́ ọ wá tọrọ nǹkan lọ́wọ́ mi ó rí bó ṣe rí dàgèdè ó tọ́ ni o ọmọ yìí fi díẹ̀ hàn mí inú àgọ́ rẹ̀ lóòótọ́ o ẹ dákun ṣé kò yẹ mi kémi náà wádìí ohun gbogbo dájú kí n dì í tí sòdodo rẹ̀ mú ó sọ fún mi obìnrin rọ́pò ọjà ẹ̀rí mọ́ ṣe bóyá kémi náà kí n wò dáadáa yìí pé kò sọ̀rọ̀ kan tó jáde lẹ́nu rẹ̀ tó bóòtọ́ dé kò burú. Bí ẹ mọ̀ mọ̀ sí ẹ̀ tó owó ẹ̀ tí ẹ ti sún mi gbogbo ara ní o.